Mínísítà ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ ọ̀gá gbogbo ẹ̀ṣọ́ ààbò ìyẹn Chief of Defence Staff lórílẹ̀‐èdè Nàìjíríà lánàá ajagunfẹ̀yìntì Christopher Musa ó ti tú àṣírí ńlá nípa ìdìtẹ̀gbàjọba tí wọ́n fẹ́ ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọjá tí bàbá náà sì jẹ́ kó dé mọ̀ pé kì í ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan náà fẹ́ fi ìdìtẹ̀gbàjọba ọ̀hún pa lára tàbí ìní wọn fẹ́ pa ó ní wọ́n ti dárúkọ òun náà mọ́ra àwọn tí wọ́n yóò pa èèyàn bóun bá juwọ́ jùsẹ̀ sílẹ̀ láti jẹ́ kí wọ́n gbé òun lọ jù sí àtìmọ́lé. Rántí pé ní oṣù kẹwàá ọdún tó kọjá October 2025 ní àṣírí tú wípé àwọn sójà kan wọ́n fẹ́ fipá gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ pé ìgbèrò wọn ni wípé ìta gbangba ni wọn yóò ti yìnbọn pa Tinubu pẹ̀lú àwọn gbajúmọ̀ olóṣèlú tí wọ́n wà nínú ìjọba lásìkò yìí pàápàá àwọn bíi igbákejì ààrẹ Sẹ́nẹ́tọ̀ Kashim Shettima, ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá Sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio, abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá Honorable Tajudeen Abbas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó tilẹ̀ jẹ́ pé ńgbà táṣìírí náà tú, iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kò sóòótọ́ nínú ẹ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni, ṣùgbọ́n nínú ọdún tá a wà yìí pàápàá lọ́sẹ̀ tó kọjá ni wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ ni wọ́n fẹ́ fi ipá gbàjọba lọ́wọ́ Tinubu àti pé àwọn ṣẹ̀ṣẹ̀ parí ìwádìí àwọn ni táwọn sì ti gbé ìwádìí àwọn lé àwọn aṣíwájú àwọn pàápàá ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ti gbé ilé wọn lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìdìtẹ̀gbàjọba yìí, ajagunfẹ̀yìntì Christopher Musa tí Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò mínísítà ọ̀rọ̀ ààbò lẹ́yìn tí ẹni tó wà nípò náà ìyẹn Abubakar Badaru tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Jigawa tó kọ̀wé fipò sílẹ̀ ó jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ ìní ìdìtẹ̀gbàjọba náà ló lágbára. Kódà ó ní tó bí òun nínú ni pé ẹni tí ipò ẹ̀ ò ga rárá nídìí iṣẹ́ ogun tí ipò ẹ̀ ò ju kọ́nẹ̀ lọ ó ní ló síwájú ìdìtẹ̀gbàjọba náà tó ṣètò ẹ̀. Ó ní tó sì fa wàhálà ọ̀hún ni pé kọ́nẹ̀ ọ̀hún ni ọ̀gá sójà ọ̀hún ó ní ó ṣe ìdánwò láti gba ìgbéga nídìí iṣẹ́ ológun ṣùgbọ́n tó ní kulẹ̀ ó bá ìjákulẹ̀ pàdé ìrìnpò fèèlì. Ó ní níṣe mà nínú ọ̀gá ológun yìí ní ọ̀màdún tó sì bẹ̀rẹ̀ sí ní lọ máa kó àwọn sójà tí inú wọn ò dùn tó kó wọn jọ pé káwọn kúkú fi ipá gba ìjọba ó ní ọ̀nà àbáyọ. Ajagunfẹ̀yìntì Christopher Musa jẹ́ kó di mọ̀ pé n tó bí ìdìtẹ̀gbàjọba náà nìyẹn àti wípé wọ́n ti ń dárúkọ òun náà wípé wọn yóò mú òun wọn yóò ju òun sí àtìmọ́lé ìyẹn lọ́jọ́ tí wọ́n bá fipá gbàjọba àti pé bí òun bá wá kọ̀ tóun fẹ́ kán rí òun mú gẹ́gẹ́ bí ọ̀gá gbogbo ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà ó ní ṣe ni wọ́n ti sọ pé kí wọ́n pa òun dànù nípakúpa.